A kú àsìkò yìí lórí ètò wa. Arábìnrin yìí náà ló wọ ọkọ̀ ló bá rí bọ́ láti ẹnu ọkọ̀. Ṣe ẹ̀dẹ̀ mọ̀rọ̀ wa bọ́n ṣe ń fídíò ẹ̀ yìí ṣèbó yẹ kán ti wá nǹkan ṣe sọ̀rọ̀ ẹ̀, ṣùgbọ́n oore tún ṣòro ṣe. Wọ́n lẹ́ni tó bá mọ̀ ọ́n. Obìnrin yẹn sọ ibi tó ti wá, ṣùgbọ́n ibi tó wà, ṣùgbọ́n kò sọ bóyá Èkó ni o, bóyá kinní kan ni o, kàn ní my one kinní kan, ṣùgbọ́n ẹni tó bá mọ̀ ẹ́ torí Ọlọ́run, ẹ bá wa sọ fún àwọn èèyàn ẹ o, because thousands of us in this country are walking dead. Bí bandit ò bá gbéyàn, hypertension gan ti gbéyàn sínú. At any time ni kú lè yà bọ́lọ̀ má jà kánjú kú ni. Abeg, if you know who this woman be, she just fall from motor. Abeg, if you know who she be, abeg, contact her people. Contact her people. She's in my one, close to Assemblies of God Church, front of Assemblies of God Church. If you know her, please, contact her people. Contact her people, please. If you know her life is in danger. Please.